ilẹwa tẹlẹri Muhammadu Buhari wọ kaalẹ sùn àwọn olubanikẹdun sedaro ìjìyà yìí pọ̀ ẹ gbà wá o àwọn akẹ́kọ̀ọ́ àkàndá ẹ̀dá ní ọgbà blind center l'Ógbómọ̀ṣọ́ gúnlé ìwọde-ifẹhonuhan tako àwọn aláṣẹ iléèwé wọn látàrí àìsí-àmójútó tó péye fún àwọn akẹ́kọ̀ọ́. Ileesẹ Ọlọpa dóòlà àwọn ọmọ Orilẹede Ghana 39 àtàwọn mìíràn ní ìgbèkùn àwọn afèèyànṣòwò ẹrú. Ó mà ṣe o, èèyàn mẹrin pàdánù ẹ̀mí wọn, àwọn 7 farapa látàrí bí ilé àkọ́pá ti alájà mẹ́ta kan ṣe dawo-lulẹ nípínlẹ̀ Kano. Ọba bá lórí ohun gbogbo, àwọn ọba tó pẹ́ lórí ìtẹ́ nílẹ̀ Yorùbá nìwọ̀nyí. Àwọn Oloogun Le Awon Onisese Kuro Nibi Eto Isinku Awujale tó wáyé. Ohun tí Awujale ṣe nígbà ayé rẹ̀ nípa ètò ìsìnkú àwọn ọba rèé táwọn oníṣẹ̀ṣe kò fi kópa níbi ìsìnkú rẹ̀. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Oku Ààrẹ ilẹwa tẹlẹri Muhammadu Buhari wọ kaalẹ sùn àwọn olubanikẹdun ń ṣèdárò. Ṣáájú ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti tẹ́wọ́ gba òkú ààrẹ àná lórílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari lẹ́yìn tó balẹ̀ sí ìpínlẹ̀ Katsina. Pápá òfurufú Umar Musa Yar'Adua ní ààrẹ Tinubu ti gba òkú náà kí wọ́n tó mórílé ìlú Daura níbi tí ètò ìsìnkú yóò ti wáyé. Ọjọ́ Àìkú Sunday ọjọ́ 13 oṣù keje ní ààrẹ àná dágbére fáyé nílùú London lẹ́yìn tó ṣe àìsàn. Ọ̀pọ̀ olórí orílẹ̀-èdè, gómìnà ìpínlẹ̀ àti àwọn olóṣèlú ló péjú sí pápákọ̀ òfurufú lásìkò tí wọ́n gbé òkú Buhari dé. Ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu àti àwọn alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú náà balẹ̀ sí ìpínlẹ̀ Katsina fún ètò ìsìnkú ààrẹ àná lórílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari. Tinubu ló kọ́wọ̀ọ́rìn pẹ̀lú ìyàwó olórí ilé ìgbìmọ̀ asòfin kékeré Fatima Abbas, ìyàwó igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin Laila Barau àti ìyàwó olùdámọ̀ràn sí ààrẹ lórí ètò ààbò Zara Ribadu. Ṣáájú ní àwọn èèyàn ńlá lórílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní bá ìdílé ààrẹ àná Muhammadu Buhari kẹ́dùn lẹ́yìn tó dágbére fáyé lọ́jọ́ 13 oṣù keje ọdún yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú àtẹ̀jáde tí agbẹnusọ rẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà fi síta ṣàlàyé pé Tinubu ṣáájú kàn sí ìyàwó olóògbé Aisha Buhari lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì kẹ́dùn pẹ̀lú ìdílé náà. Ààrẹ Tinubu ní pẹ̀lú ìbànújẹ́ ọkàn ní òun fi gba ìròyìn ikú ààrẹ àná ọ̀gágun fẹ̀yìntì Muhammadu Buhari GCFR ẹni tó gba ìjọba lọ́wọ́ rẹ̀ lọ́dún 2023. Tinubu ṣàpèjúwe Buhari gẹ́gẹ́ bí olórí àti ológun tó nífẹ̀ẹ́ aráàlú tó sì fi ọkàn sin orílẹ̀-èdè Nàìjíríà títí tó fi jáde láyé. Bákan náà, ààrẹ Tinubu tún pàṣẹ fún igbákejì rẹ̀ Kazeem Shettima àti akọ̀wé àgbà fún ìjọba Fẹ́mi Gbàjàbíàmílà pé kí wọ́n lọ sí orílẹ̀-èdè United Kingdom níbi tí Buhari kú sí láti tẹ̀lé òkú olóògbé padà sí Nàìjíríà. Yàtọ̀ sí èyí, ó tún pàṣẹ pé kí àsíá orílẹ̀-èdè Nàìjíríà sọ̀kalẹ̀ sí ìlàjì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìjìyà yìí pọ̀ o, ẹ gbà wá o. Àwọn akẹ́kọ̀ọ́ àkàndá ẹ̀dá ní ọgbà blind center l'Ógbómọ̀ṣọ́ gúnlé ìwọde-ifẹhonuhan tako àwọn aláṣẹ iléèwé wọn látàrí àìsí-àmójútó tó péye fún àwọn akẹ́kọ̀ọ́ ìyá. Níṣẹ́ ni ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ àkàndá ẹ̀dá lọ́gbà blind center l'Ógbómọ̀ṣọ́ fi àìdùnnú wọn hàn gúnlé ìwọde-ifẹhonuhan kọrin tako àwọn aláṣẹ ọgbà blind center lórí ìnira ìṣòro ìpèníjà tí wọ́n ń dojúkọ. Lára àwọn olùwọ́de náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórúkọ àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù sọ wípé ìyà ń jẹ àwọn, wọn ò tọ́jú àwọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ, wọn ò ṣètò oúnjẹ tó lálùbáríkà fún àwọn, igbó sì ti bo agbègbè àti àyíká ibi tí àwọn wà, ejò ń wọlé, ẹ̀fọn ń jẹ àwọn, kò sí iná agbára mọ̀nàmọ́ná, kò sí àmójútó tó péye, oúnjẹ tí wọ́n ń fún àwọn kò tó àwọn. Àwọn akẹ́kọ̀ọ́ náà tún jẹ́ kó di mímọ̀ pé pẹ̀lú bí wọ́n ṣe ń gba owó lọ́wọ́ ìjọba fún àwọn àtúnṣe ìyẹn fún maintenance tó bá yẹ, síbẹ̀ níṣe ni wọ́n tún fìyà jẹ àwọn. Àwọn akẹ́kọ̀ọ́ náà sọ wípé owó ń wọlé sápò àwọn aláṣẹ alábòjútó iléèwé àwọn. Ìjọba ń gbìyànjú, wọ́n ní ìjọba ò lè ṣe gbogbo rẹ̀ tán, wọ́n ní yàtọ̀ sí ìjọba, àwọn ẹlẹ́yinjú àánú èèyàn míì láwùjọ máa ń dìde ìrànlọ́wọ́ pèsè àwọn ohun amáyédẹrùn ìtura fún àwọn, ṣùgbọ́n kàkà kí wọ́n pín fún àwọn níṣe ni wọ́n ó ti pamọ́ inú ilé ìkẹ́rùsí àti oúnjẹ bákan náà. Àwọn àkàndá ẹ̀dá náà tó jẹ́ akẹ́kọ̀ọ́ blind center sọ wípé gbogbo ẹ̀tọ́ àwọn tó yẹ kó tẹ àwọn lọ́wọ́ ní ọ̀gá àgbà blind center náà
tórúkọ rẹ̀ ń jẹ́ Táíwò Òjó Àmàó máa ń gbẹ́sẹ̀ lé fún ìmọ̀tara rẹ̀ nìkan. Àwọn akẹ́kọ̀ọ́ àkàndá ẹ̀dá náà tún fẹ̀sùn kan iléèwé ọgbà blind center ọ̀hún pé níṣe ni wọ́n ń gbìyànjú láti dá wàhálà rògbòdìyàn sílẹ̀ sáàrin àwọn tí àwọn jẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì kí ìjà bá fi lè bẹ́ sílẹ̀ kí wọ́n bá fi lè lé àwọn dànù kúrò lọ́gbà ìkẹ́kọ̀ọ́ náà. Ṣùgbọ́n àwọn mọ̀ pé ète búburú àwọn aláṣẹ iléèwé náà ni. Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ní làákàyè ọpọlọ, níṣẹ́ làwọn pe ara àwọn jọ ṣe ìpàdé àlàáfíà papọ̀ tako ète búburú wọn. Wọ́n fẹ̀hónú hàn pé ọkọ̀ bọ́ọ̀sì tí ọlọ́lá jùlọ Akínwọlé kanlẹ̀ gbé fún àwọn ni àwọn ọ̀gá àwọn máa ń gbé rìnrìn àjò lọ síbi tó bá wù wọ́n dípò kí wọ́n fi máa gbé àwọn tí àwọn jẹ́ akẹ́kọ̀ọ́. Àwọn akẹ́kọ̀ọ́ náà sọ wípé ọ̀pọ̀ nínú àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ girama ló máa ń forí lùgbàdì ìjàmbá lójú pópó. Ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tórúkọ rẹ̀ ń jẹ́ Wàsíù bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ó sọ wípé ọ̀gá àwọn tórúkọ rẹ̀ ń jẹ́ Táíwò Àmàó máa ń fi èrú gba ìbùkún, gbogbo ẹ̀tọ́ àwọn ló máa ń gbẹ́sẹ̀ lé. Wọ́n tún sọ wípé àwọn ohun ìtura tó yẹ kán pèsè fún àwọn lọ́fẹ̀ẹ́ níṣe làwọn aláṣẹ ọgbà blind center tún máa ń sọ fún àwọn òbí àwọn pé wọn ó kọ́kọ́ sanwó ná láti gba àwọn nǹkan ọ̀hún. Kódà wọ́n ní àwọn ẹ̀rí àrídájú sáká máa jẹ́ mìíṣó. Àwọn àkàndá ẹ̀dá náà tún jẹ́ kó di mímọ̀ pé níṣe ni àwọn aláṣẹ blind center ọ̀hún kó àwọn ọ̀pá ìrìnsẹ̀ ìyẹn walking stick pamọ́, wọn kò pèsè rẹ̀ fún àwọn. Àwọn akẹ́kọ̀ọ́ àkàndá ẹ̀dá náà ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, Ṣèyí Mákindé àti Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta láti dìde ìrànlọ́wọ́ fún àwọn. Torí àwọn náà fẹ́ jẹ́ èèyàn láyé, àwọn náà fẹ́ ṣe àṣeyọrí àṣeyege lẹ́nu ètò ẹ̀kọ́ àwọn, kí wọ́n dákun dábọ̀ dá sí ọ̀rọ̀ àwọn. Iléeṣẹ́ ọlọ́pàá dóòlà àwọn ọmọ orílẹ̀-èdè Ghana 39 àtàwọn mìíràn ní ìgbèkùn àwọn afèèyàn ṣòwò ẹrú. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà náwó gan àwọn ògbóǹtarìgì afèèyàn ṣòwò ẹrú yàbọ̀ agbègbè tí wọ́n gbé ń ṣe iṣẹ́ fífi èèyàn ṣòwò ẹrú l'Ondo, Anambra àti ìpínlẹ̀ Enugu. Dóòlà àwọn olùfarakásá tó fi mọ́ àwọn ọmọ ilẹ̀ Ghana aláboyún 2, ọmọ ìkókó oṣù 7 àti ọmọ ọdún 4. Èyí jẹyọ jáde nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ Ajé Monday, èyí tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ alukoro ọlọ́pàá ACP Olúmúyìwá Adéjọbí. Àtẹ̀jáde náà jẹ́ kó di mímọ̀ pé àwọn agbófinró àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá Zone 13 lógùn lé iṣẹ́ ìréde tọpinpin àwọn tó lọ́wọ́ nínú fífi èèyàn ṣòwò ẹrú àti iléeṣẹ́ tó ń bímọ tà. Afurasí èèyàn 8 ni wọ́n fi gbòòrò òfin gbé pẹ̀lú ẹjọ́ náà tó fi mọ́ Uzuamaka Ani 27 years, Joy Madu 52 years àti Victoria Onodu 56 years, ẹni tó jẹ́wọ́ nínú ìwà jíjí ọmọ gbé, gbígbé ọmọ pamọ́ àti ètò gbígba ọmọ tọ́ lọ́nà ìbófinmu àti iléeṣẹ́ ìtọ́jú ìlera tí kò ní àṣẹ òǹtẹ̀ ìjọba ni wọ́n sọ di iléeṣẹ́ ìbímọ fún títà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn aláboyún 2 ọ̀hún ni wọ́n wá láti ìpínlẹ̀ Ebonyi tí wọ́n tàn lọ iléeṣẹ́ ìbímọ fún títà náà, gbé wọn pamọ́ síbẹ̀ títí tí wọ́n fi bímọ. Lẹ́yìn náà ni wọ́n gbé àwọn ọmọ ìkókó wọn tà. Nínú ìròyìn míì tó tún tẹ̀ wá lọ́wọ́, àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti dóòlà ọmọ ilẹ̀ Ghana kan David, ẹni tí wọ́n tà sòwò ẹrú sílẹ̀ Nàìjíríà lábẹ́ ìtànjẹ pé wọ́n ò bá wá iṣẹ́ àti físà ilẹ̀ Canada. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé iṣẹ́ ìdóòlẹ̀mí náà wáyé lẹ́yìn tí wọ́n gba ìwé ìfisùn láti ọ́fíìsì òṣìṣẹ́ àwọn agbófinró lólú iléeṣẹ́ ọlọ́pàá l'Àbújá, èyí tó mú kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí, èyí tó yọrí sí ìfigbóró òfin gbé àwọn afurasí 3 tórúkọ wọn ń jẹ́ Eford, Alex àti Felix. Ìwádìí fi hàn pé àwọn afurasí 3 náà wà lára àwọn afèèyàn ṣòwò ẹrú káàkiri ìlú tó jẹ́ pé ohun tí wọ́n mọ̀ ṣe ni kí wọ́n máa tan àwọn èèyàn jẹ, pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè ìwọ̀ oòrùn adúláwọ̀ Áfíríkà pẹ̀lú ìlérí èké, bíbá èèyàn wá iṣẹ́ àti fífún èèyàn ní físà ìrìn àjò lọ sáwọn orílẹ̀-èdè bíi Canada. Àwọn àfikún ọmọ ilẹ̀ Ghana 39 ni wọ́n dóòlà lákòókò iṣẹ́ ìréde àwọn agbófinró tí ọ̀pọ̀ wọn ò sì ní ojúlówó ìwé ìrìnnà tọ́jọ́ ti lọ lórí rẹ̀ ló wà lọ́wọ́ àwọn míì. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olùfarakásá náà ni wọ́n ṣàwárí nínú ipò àìlera tó burú jáì, wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn. Nígbà tó ń gbóṣùbà káre fún ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá látàrí iṣẹ́ ìréde náà, ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ wa
Káyọ̀dé Ẹgbẹ́tókun jẹ́ kó di mímọ̀ pé ìfigbóró òfin gbé àwọn afurasí náà jẹ́ àṣeyọrí àmì ìdúróṣinṣin iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà tako àwọn ìwà burúkú bíi fífẹ́ èèyàn ṣòwò ẹrú, ṣíṣe ọmọ báṣubàṣu àti àwọn ìwà ọ̀daràn mìíràn láàrin orílẹ̀-èdè kan sí ìkejì. Ó rọ àwọn ọmọ Nàìjíríà láti máa ṣọ́ra kí wọ́n wà lójú lalákàn fi ń sọrí kí wọ́n sì fi ìṣẹ̀lẹ̀ tó mú ìfura dání tó iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ agbègbè wọn létí. Àtẹ̀jáde náà sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá yóò túbọ̀ dúró ṣinṣin láti dáàbò bo àwọn aráàlú àti láti fojú àwọn aṣeláàbí winá òfin. Iléeṣẹ́ ọlọ́pàá kò ní fààyè gba àwọn ìwà ọ̀daràn bẹ́ẹ̀ lábẹ́ bó ti wù kó rí. Ó mà ṣe o, èèyàn 4 pàdánù ẹ̀mí wọn, àwọn 7 farapa látàrí bí ilé àkọ́pàtì alájà 3 kan ṣe dawo-lulẹ nípínlẹ̀ Kano kai. Àfi k'Ẹlẹ́dùà ọba máa fi sọ rẹ̀ sọ wa o. Ìṣẹ̀lẹ̀ burúkú kan ló wáyé ní agbègbè Abedi Sabongeri níjọba ìbílẹ̀ Fagge nípínlẹ̀ Kano lásàálẹ̀ ọjọ́ àìkú Sunday látàrí bí ilé àkọ́pàtì alájà 3 kan ṣe dawo-lulẹ ṣekú pa èèyàn 4 nígbà tí àwọn 7 míì sì farapa. Mà ṣe o. Àjọ òṣìṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ Ajé Monday lẹ́yìn ọ̀pọ̀ wákàtí tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìdóòlẹ̀mí àti wíwá àwọn olùfarakásá jáde. Alákòóso àjọ náà Nuruddin Abdullahi sọ fún àwọn akọ̀ròyìn nílẹ̀ wa Nàìjíríà pé ilé náà dawo-lulẹ ní déédéé aago 7 alẹ́ kù ìṣẹ́jú 11 lẹ́yìn òjò àrọ̀rọ̀dá tó le gan. Ó sọ wípé lẹ́yìn tí wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí lójú ẹsẹ̀ làwọn kó ikọ̀ adóòlẹ̀mí lọ agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú míì. Gẹ́gẹ́ bí Abdullahi ṣe wí, àwọn aṣojú mi kòró sọ wípé ọ̀pọ̀ àwọn èèyàn ló wà nínú ilé ọ̀hún lákòókò tó dawo-lulẹ, ọ̀pọ̀ wọn ló sì há sí páńpẹ́ ilé tó dawo-lulẹ náà. Lọ́jọ́ Ajé Monday, èèyàn 2 ni wọ́n kọ́kọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ó jáde láyé nígbà tí wọ́n sì dóòlà ẹ̀mí àwọn olùfarakásá tó farapa. Ẹ̀wẹ̀, àjọ náà tún padà fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn 4 ló pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà nígbà tí èèyàn 7 sì farapa yànnàyànnà. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wá tún mú kí àwọn èèyàn bìkítà lórí ààbò àwọn ilé alákọ̀pàtì pàápàá jùlọ láwọn àdúgbò ojú àgbàrá lákòókò òjò. Àjálù burúkú kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan, a ò sì ní kú ikú òjijì láṣẹ Ìlédùà. Ọba bá lórí ohun gbogbo. Àwọn ọba tó pẹ́ lórí ìtẹ́ nílẹ̀ Yorùbá nìwọ̀nyí. Adé orí la fi mọ ọba, ìlẹ̀kẹ̀ ọrùn la fi mọ ìjòyè, agbanitara la fi mọ àgbà. Ní ilẹ̀ Yorùbá, ipò pàtàkì ni àwọn ọba wà nítorí ọba ni olórí ìlú, aláṣẹ apàṣẹ wà. Ọba ni olórí ìlú, ohun tí ọba bá sọ ní àbẹ́gẹ́ nílẹ̀ Yorùbá tí kò sí ẹni tó lè yí padà tàbí yẹ̀ lọ́wọ́ rẹ̀ wò. Ipò ọba jẹ́ ipò tí kò lọ́jọ́, ẹni tó bá ti jẹ ọba máa ń jẹ́ di ọjọ́ ogbó títí tí ọlọ́jọ́ máa fi dé. Dídàgbà di ọjọ́ ogbó jẹ́ ohun tí ọ̀pọ̀ èèyàn máa ń tọrọ lọ́wọ́ Elédùmarè tí èyí kò sì yọ àwọn ọba náà sílẹ̀. Àgbéyẹ̀wò àwọn ọba tó pẹ́ lórí ipò ọba tí wọ́n lò kọjá 40 ọdún kí wọ́n tó re ìwàlẹ̀ àṣà ní ilẹ̀ Yorùbá nìwọ̀nyí. Aláfo ti ìlú Àfò, ọba Stephen Adégòkè Egunjọbí kejì ní ọba ilẹ̀ Yorùbá tó wà láyé tó sì ti pẹ́ lórí oyè jùlọ. Ìwádìí tún fìdí rẹ̀ múlẹ̀ pé Aláfo ni ọba tó wà láyé tó pẹ́ lórí oyè jùlọ ní Nàìjíríà báyìí. Ní ọdún 1958, ṣáájú kí orílẹ̀-èdè Nàìjíríà tó gba òmìnira lọ́dún 1960 ní ọba Egunjọbí jẹ ọba ìlú Àfò, ìjọba ìbílẹ̀ Ose ní ìpínlẹ̀ Ondo. Ọba Egunjọbí kejì ti lo ọdún 16 lórí ipò àwọn baba ńlá rẹ̀ báyìí. Ọba James Aládé Sùúrù kejì ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún 1959 ní ọba James Adélùsì Aládé Sùúrù kejì gorí àpèrè àwọn baba ńlá rẹ̀ gẹ́gẹ́ bí onígèdè ti Ìgèdè Èkìtì. Ẹni ọdún 26 ní ọba James Adélùsì Aládé Sùúrù kejì wà nígbà tó gorí ìtẹ́ ọba. Níbi ayẹyẹ 90 ọba James Aládé Sùúrù kejì tó wáyé lọ́dún 2023 ni ọba náà ti sọ pé ẹ̀mí gígùn jẹ́ ohun tó máa ń tọ ìran àwọn nítorí àwọn òbí òun náà ẹ̀mí wọn gùn púpọ̀. Gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ, bàbá ọba Aládé Sùúrù kejì tí òun náà jẹ́ onígèdè ìlú Ìgèdè Èkìtì tó sì pẹ́ lórí àpèrè kó tó wájà. Ìlú Ìgèdè Èkìtì ní orúkọ ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Èkìtì. Ọba Síkírù Adétọ̀nà Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 1934 ni wọ́n bí ọba Síkírù Adétọ̀nà Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn sínú ìdílé oyè Aníkìnláyà.
ọdún 1960 ni ọba Adétọ̀nà jẹ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, èyí tó túmọ̀ sí pé ó ti lo ọdún 64 lórí ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Bàbá rẹ̀ náà ti fìgbà kan jẹ́ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú láàrin ọdún 1895 sí ọdún 1906. Ọba Adétọ̀nà wà lára àwọn ọba tí ẹ̀mí wọn gùn lórí àpèrè bàbá wọn. Ọba Ọlọ́finládé Afúnbíowó Àsọdẹ̀bóyèdé Adésídà Kínní ní Déjì ti ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Oǹdó láàrin ọdún 1897 sí ọdún 1957. 60 ọdún ni ọba náà lò láyé, èyí tó mú jẹ́ ọ̀kan lára àwọn ọba Yorùbá tí ẹ̀mí wọn gùn púpọ̀ lórí ìtẹ́ bàbá wọn. Àkọọ́lẹ̀ ní ọdún 1860 ni wọ́n bí ọba náà sáyé, àmọ́ ìròyìn kan sọ pé ó ju ọjọ́ orí tó ń lò náà lọ. Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta, Aláàfin ìlú Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́, jẹ́ ọ̀kan lára àwọn ọba ilẹ̀ Yorùbá tó gbajúmọ̀ púpọ̀ nígbà ayé rẹ̀. Ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 1938 ni wọ́n bí Aláàfin Adéyẹmí tó sì jáde láyé lọ́jọ́ 22 oṣù kẹrin ọdún 2022. Ikú bàbá yèyé, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè é, gorí àpèrè àwọn bàbá rẹ̀ ní ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 1970. Ọdún 52 ló lò lórí ipò gẹ́gẹ́ bí Aláàfin. Òun ni Aláàfin tó pẹ́ jùlọ lórí ipò náà. Ọba Titus Martins Adésọjí Tadéníàwò Adérẹ̀mí Atọ́ba tẹ́lẹ̀ kínní jẹ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 1930 sí ọdún 1980. 50 ọdún ni Ọọ̀ni yìí lò lórí ìtẹ́ àwọn bàbá rẹ̀. Yàtọ̀ sí ipò ọba tí Ọọ̀ni Atọ́ba tẹ́lẹ̀ kínní yìí jẹ, ó tún ṣe gómìnà ẹkùn ìwọ̀ oòrùn Nàìjíríà láàrin ọdún 1960 sí 1962. Ọba Atọ́ba tẹ́lẹ̀ tó jẹ́ Ọọ̀ni lẹ́yìn ìpapòdà ẹ̀gbọ́n rẹ̀ Adémìlúyì Ajagun tó wà lórí ipò náà rèwàlẹ̀ àṣà. Ọba Jímọ̀ Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta ní Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọdún 1973 sí ọdún 2021. Ọjọ́ 12 oṣù kejìlá ọdún 2021 ni ọba náà jáde láyé lẹ́yìn tó lo ọdún 52 lórí ipò. Ọba Ajagungbadé kẹta jẹ́ ọmọ Ṣọ̀ún tó tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dó. Ṣọ̀ún ìyẹn Ṣọ̀ún Ògúnlọlá. Onírúurú ohun ìdàgbàsókè ló wọ ìlú Ògbómọ̀ṣọ́ nígbà ayé rẹ̀. Àwọn ológun lé àwọn oníṣẹ̀ṣe kúrò níbi ètò ìsìnkú Awùjalẹ̀ tó wáyé. Ohun tí Awùjalẹ̀ ṣe nígbà ayé rẹ̀ nípa ètò ìsìnkú àwọn ọba rèé táwọn oníṣẹ̀ṣe kò fi kópa níbi ètò ìsìnkú rẹ̀. Ní ọjọ́ Ajé Monday ọjọ́ 14 oṣù keje ọdún 2025 ní Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, ọba Síkírù Adétọ̀nà sí ilé rẹ̀ tó wà ní Ìgbébà ní Ìjẹ̀bú Òde lẹ́yìn tí ọba náà wàjà lálẹ́ ọjọ́ Àìkú Sunday ọjọ́ 13 oṣù keje ọdún yìí. Ìlànà ẹ̀sìn Islam ni wọ́n fi sin ọba Adétọ̀nà, èyí tí ìmáàmù àgbà ìlú Ìjẹ̀bú Sheikh Muftaudeen Àyànbádéjọ darí rẹ̀. Àmọ́ lẹ́yìn ìsìnkú ọba náà ni àwọn ìròyìn kan tí ń gba orí ayélujára pé wọn kò fún àwọn oníṣẹ̀ṣe láàyè láti ṣe ojúṣe wọn níbi ètò ìsìnkú ọ̀hún. Fídíò kan tó gba orí ayélujára kan ṣàfihàn báwọn èèyàn kan ṣe ń lé àwọn nǹkan tó farajọ àwọn oníṣẹ̀ṣe kúrò níbi ètò ìsìnkú ọ̀hún. Ohun táwọn èèyàn náà ń sọ nínú fídíò náà ni pé káwọn oníṣẹ̀ṣe náà máa lọ, pé òkú mùsùlùmí ni òkú táwọn fẹ́ sìn. Àwọn akọ̀ròyìn kò lè fìdí rẹ̀ múlẹ̀ bóyá ibi ètò ìsìnkú ọba Adétọ̀nà ni wọ́n ti ya fídíò náà. Kódà àwọn ìròyìn kan tún gbé pé àwọn ọmọ ogun sójà ni wọ́n fi lé àwọn oníṣẹ̀ṣe ọ̀hún kúrò níbi ètò ìsìnkú náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ní ọdún 2021 ní ìjọba ìpínlẹ̀ Ògùn gbé òfin kan kalẹ̀ tí wọ́n pè ní Obas and Chiefs Law of Ogun State 2021 lójú náà láti bomi pa ọ̀pọ̀lọpọ̀ aáwọ̀ tó máa ń wáyé lórí ìfinijoyè àti ìsìnkú àwọn ọba tó máa ń wáyé ní ìpínlẹ̀ náà, ní pàtàkì jùlọ àwọn èyí tó máa ń wáyé láàrin àwọn afọbajẹ, àwọn ẹlẹ́sìn mìíràn àtàwọn ẹbí ọba. Ohun tí òfin náà gbé lórí jùlọ ni ìlànà oyè jíjẹ àti ìsìnkú àwọn ọba ní ìpínlẹ̀ náà. Abala kẹjọ òfin náà là kalẹ̀ pé kò sí ẹnikẹ́ni tó gbọdọ̀ fi tipátipá mú ọba tàbí olóyè kankan wọ ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ yòówù tí kò bá fẹ́. Abala 65 òfin náà ni wọ́n ti ṣe àlàkalẹ̀ bí wọ́n sì lè sin àwọn ọba àti gbogbo nǹkan tó rọ̀ mọ́. Òfin náà sọ pé
òkú ọba ní ẹ̀tọ́ láti jẹ́ sísin ní ìlànà àṣà àti ìṣe ìlú náà níwọ̀n ìgbà tí kò bá ti ní ọwọ́ yíyọ ẹ̀yà ara èèyàn tàbí jíjẹ ẹ̀yà ara èèyàn lọ́wọ́. Bákan náà ni wọ́n ní àwọn ọba ní àǹfààní láti sọ ìlànà tí wọ́n bá fẹ́ kí wọ́n fi sin àwọn ṣáájú kí ọba bẹ́ẹ̀ tó wàjà, yálà ní ìlànà ẹ̀sìn mùsùlùmí, ìgbàgbọ́ tàbí ìṣẹ̀ṣe, àti pé ẹnikẹ́ni kò gbọdọ̀ tàpá sí àlàkalẹ̀ àwọn ọba náà. Òfin náà fi kún pé ẹnikẹ́ni kò gbọdọ̀ dí àwọn ẹbí ọba tó bá wàjà lọ́wọ́ láti sin òkú wọn ní ìlànà tó bá wù wọ́n. Ẹnikẹ́ni tó bá tàpá sáwọn ìlànà yìí gẹ́gẹ́ bí òfin ni ó ṣeéṣe kó fi ẹ̀wọ̀n ọdún 2 tàbí ọdún 1 gbára láì sí àǹfààní sísan owó ìtanràn. Gómìnà Dàpọ̀ Abíọ́dún níbi ètò ìsìnkú ọba Adétọ̀nà sọ pé ìsìnkú àwọn ọba yóò máa wáyé ní ìlànà ẹ̀sìn tí wọ́n bá ń sìn gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin ìpínlẹ̀ Ògùn. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.